Ẹ kú ojúmọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Á rí tiwa ṣe nínú ayé o. Àní gbáyé mánéèjì, àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Tẹ́nìkan bá ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ló ń tẹ àbá tí ìgbọ́ Lukman ọmọ Ayédáre kì í ṣèmi. Mo fẹ́ kẹ́ wá nǹkan kan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Mo fẹ́ kọ́ wa ní ọgbọ́n àtinúdá àwọn bàbá wa tí í ṣe tẹkinọ́lọ́jì Yorùbá tí wọ́n fi ń dènà àrùn ara. Ohun tí mo fẹ́ fún wa yìí, tí ọfà bá ń bẹ lára ẹni, bóyá ó ti sápamọ́, tí ẹ bá ń lò ó, ẹ dúpẹ́. Ì máa pa oró ọfà ni. Báwo la ti ṣe? Ó yẹ mú gègé yín. Ewé kan bẹ wọ́n ń pè ní ọ̀já ìkòkò. Igun gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí. Ọ̀já ìkòkò yìí, ẹ gún. Ẹ bá wá gùn tán, ẹ fún omi rẹ̀ síbì kan. Tẹ bá ti fún omi rẹ̀ síbì kan, álọ́ọ̀mù dúdú yìí, ẹ lọ̀ ọ́. Ọ̀dọ̀ àwọn tí bá ń ta àjọgbá, ọ̀nà wọn máa ta álọ́ọ̀mù dúdú. Àwọn eléwé ọmọ náà sì ta álọ́ọ̀mù dúdú. Tẹ bá ti wá lọ̀ ọ́, ẹ dà á sínú omi ọ̀já ìkòkò tẹ gún tó wà nílẹ̀. Ọsàn wẹ́wẹ́. Ṣé rí ọsàn wẹ́wẹ́ yìí bí Ọlọ́run kú iṣẹ́ sí rèé o. Ẹ là méjì méjì, ó ṣòro ó jó o. Ó ṣòro. Ẹ kò dà sí agbada. Ẹ gbọ́, ẹ kò dà sínú agbada. Pẹ̀lú odidi ataare kan. Ẹ gbọ́, pẹ̀lú odidi kí ni mo pè é? Ataare kan. Ìbáà jẹ́ pàǹgbá akọ, ìbáà jẹ́ pàǹgbá abo. Bẹ́ẹ̀ sì rí ti méjèèjì. Kí ni wọ́n ń pè ní pàǹgbá? Pẹ́pẹ́yẹ ní jẹ́bẹ́. Tẹ bá rí ti gbogbo nǹkan nù akọ, ẹ kó sínú agbada ẹ. Ẹ bá rí gbogbo nǹkan nù tábó, ẹ kó òun náà sí. Ẹ jó gbogbo ẹ̀. Tẹ bá wá jó tán, ẹ dà á sínú ìtọ̀ ràkúnmí. Ṣé rí jíjó tẹ jó yẹn, òun lẹ́ẹ̀kọ́ dà sínú ìtọ̀ ràkúnmí. Ewé ọ̀já ìkòkò tẹ lọ álọ́ọ̀mù dúdú sí nínú, ẹ ṣẹ̀ wá dà òun náà sí. Ẹ wá mìnàjé rẹ̀ bí àṣà àwọn Faransé. Ẹ mix ẹ̀, ẹ shake ẹ̀ dáadáa. Ẹ má jẹ́ ìdí rẹ̀ ọ̀kanlẹ̀. Ẹ tọ́jú ẹ̀ pamọ́. Wọ́n bá lẹ́nìkan jẹ nǹkan náà kò yé èèyàn. Ẹni kan lanu kó tó, ẹ̀ kan sí lẹ́nu. Ẹni kó gbé mì. Yóò yà, yóò bì. Bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Ṣé bàbá tó bí mi ni?
tàbí tí nǹkan kan bá ń ṣe èèyàn tí wọn ò mójútó ẹ̀ bá ti kọ́kọ́ gba sára, wọ́n fẹ́ ṣiṣẹ́ gbára ògùn ilẹ̀ tútù ṣùgbọ́n kì í ṣe ògùn ilẹ̀ tútù o, àpòrò ọ̀fà ara leléyìí, èèyàn ò dúpẹ́. Tẹ́ bá ti wá lò fún èèyàn tí ń lọ bí wákàtí kan, ẹni wọ́n bá po ògì gbígbóná ẹni kó mu lé lórí, ara rẹ̀ ó wálẹ̀, yóò sì sùn. Ọ̀gán ò rí pé rọ̀tìrọ̀tì ara òun ò kúrò. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀? Ìwọ tó fẹ́ bá mi sọ̀rọ̀ yóò jẹ́ ìwọ tó fẹ́ bẹ̀ mí níṣẹ́, tàbí ìwọ tó fẹ́ join private group, àbí ìwọ tó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ ọ̀tán. Àwọn kan ń hùwà kan tí mi ò fẹ́ o. Ẹ jọ̀ọ́ òun nídìí ewé àlùpàídà, òun nídìí èpo ẹbọ. Ẹ jọ̀ọ́ èló ni tẹ́ bá fẹ́ bá wọn rà? Èmi ẹ ṣe eléwé ọmọ o. Èmi kì í ṣe eléwé ọmọ. Ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ni ẹ lọ, àwọn ni ó tà fún yín. Àìfowó rẹ̀ sí ká tó fowó ra yàgò lọ́nà. Nígbà bá fi nǹkan tọrẹ fún yín tó tún ní máa bọ wéwé kí, ẹgọ ló fi lọ̀ mí hùn. Èmi ò gbárù ẹ̀ láàyè. Tó bá fẹ́ join public group ọ̀fẹ́ ni, ò ní sanwó, ò láǹfààní ìbéèrè kankan. Tó bá join private 10,000 tí í ṣe 10,000 sefa sẹ́mi, àbí àdìmí sẹ́mi ní tẹ́lẹ̀ ó tó di dìmí. Ẹ̀ ń gbọ́ mi? Àbá wá wọnú private ọ̀hún tán, má béèrè ògùn ìbọn o, má béèrè òrùka o, má béèrè olúgbòhùn o. Ṣùgbọ́n nǹkan àrùn ara, ìtọ́jú ara, Ọlọ́run lọ́ba tọ́mọ̀, ẹ̀dá kan ò mọ̀ kankan. Níbi àkàrà pọ́n nǹkan bá jẹ̀kọ́ dé, ibi ọ̀la pèrè, ó gbádùn mi ń bẹ. Owó tó bá ti lágbára kọ sanwó ya aṣẹ́nu rẹ̀ kẹ́mú kó jókòó rẹ̀. Ẹ gbọ́, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè Benin, Burkina, Niger, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, Ghana, ọṣẹ àpòrò ọ̀fà, ìyọnú, àtúndé, ó wà lórílẹ̀‐èdè Benin. 20,000 sefa ni tí í ṣe fẹ́ẹ̀mì. Àmọ́ tó bá ra méjì, wọ́n gba transmil lọ́wọ́ rẹ̀, wọ́n gba 30,000 sefa lọ́wọ́ rẹ̀. Àǹfààní tó wà fẹ́ni tó bá ra méjì nìyẹn, ṣùgbọ́n tó bá ra ẹyọ kan fẹ́ẹ̀mì ni. Tó bá pè mí, ń ju ibi tó ti rà. Ẹ̀yin ọjà Adégà kan ní Kútọ́nù, ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Bí Túndé ti ń ta mọ́tò, bí ẹ̀yin ọjà Adégà kan, ibẹ̀ ní ọ̀dọ̀ mi. Tó bá ti fẹ́ ra irú àwọn kan báyìí, ń tọ́ka ẹni tí ó tà fún ọ. Èmi gan-an lágbára Ọlọ́run, màá wọ orílẹ̀-èdè Benin láìpẹ́ ọjọ́. Èmi kì í dájọ́. Àmọ́ tẹ́ bá ti pe nọ́mbà Nàìjíríà mi tí ọlọ́kẹ́ ti mọ̀ pé mi ò sí Nàìjíríà nìyẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ níṣẹ́ lọ́dọ̀ wa ẹ ṣe báyìí. Gbogbo iṣẹ́ yín ẹ ti gbà kó tó di Wednesday tí ń bọ̀. Ẹni tó wà lókè òkun ni, ẹni tó wà nísàlẹ̀ ọ̀sà ni, gbogbo yín pátá kálukú ti gbà ṣe kálukú. Ìgbà yẹn lèmi náà wá free kí n tó máa lọ travel mi tí mò ń lọ. Ẹ yá mú gègé yín, ẹ kọ nọ́mbà yìí lẹ̀ +23480 3298 3298 +23480 3298 3298. Nọ́mbà tí mo pè yìí, òun ni WhatsApp mi, òun sì ni hotline mi gbà kan sí. +23481 33 155 111 +23481 33 155 111. Nọ́mbà méjèèjì ẹ̀mú ọ̀dọ̀. Ìfọ̀ ní nọ́mbà orílẹ̀-èdè Benin. +229 54 65 19
1928 +229 54 65 1928. Ìgbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. Yóò yẹ wá, kò ní yẹ ẹ́ lẹ̀. Ní ta fẹ́ lọ́lọ́run ó ṣe, èyí tá a fẹ́ Ọlọ́run lè jìnnà sí wa o. Wọ́n ní bójú bá rọ̀, ilẹ̀ á gbàtura, ilé ayé wa Ọlọ́run faradẹ̀ wá o. Ire o, ire kàbìtì nílé wa o.